mùsùlùmí tó bá rí wípé ẹnìkan pé rẹ̀ mùsùlùmí àmọ́ tí ò ṣe nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí wọ́n á pa á. Tó bá di ní ọ̀la Friday 12 of June 2026 mo máa ṣe live lórí nǹkan yẹn mo tẹ̀ ti post látàná already pé if Boko Haram and jihadists are Muslim why are they killing Muslim? Ìbẹ̀rẹ̀ tí máa sọ àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ nínú Islam tí ṣe pé lórí ọ̀rọ̀ ahọ́n tó ṣẹlẹ̀ nínú Islam láàárín àwọn mùsùlùmí ní tí wọ́n fi ojú ara wọn rí lórí pé wọ́n ń ṣẹ̀sìn àti sọ̀sálà ìgbàgbọ́ o. So ọ̀pọ̀lọpọ̀ á lè tún ní òye dáadáa nípa pé ṣẹ́rí àwọn tó ń jagun yìí jihadist ni wọ́n, Islam ni wọ́n ń pín ká. Mùsùlùmí tó bá rí wípé ideology tiẹ̀ kò lọ pẹ̀lú ní tí Islam gbé wá wọ́n á rí bí mọ̀nàfìkì sọ́bẹ̀sẹ̀lù ìjìyà tiẹ̀ náà dẹ̀ nìkan pa Surah 4 verse 88 to 89. Ó jẹ́ ká mọ̀ wípé àwọn tí wọn bá tẹ̀lé wọn lọ sójú ọ̀nà Allah tí wọ́n bá yẹ̀yìn padà tí wọ́n tẹ̀lé wọn lọ sójú ọ̀nà Allah ó ní kẹ́ mú wọn kẹ́ pa wọ́n níbikíbi tẹ́ bá ti bá wọn rẹ̀ gbọ́dọ̀ mú wọn lọ́rẹ̀. Àṣírí kan leléyìí ò tí evangelist Noah tí wọ́n tú fún ẹ̀yin mùsùlùmí ṣẹ́rí ẹ̀yin mùsùlùmí mo kàn fẹ́ pè ń ṣàkíyèsí kan ṣẹ́rí evangelist Noah wọn kì í ṣọ̀tá yín o ó yẹ kẹ́ máa ṣàdúrà fún wọn ni o eléyìí tẹ́yìn kọ̀ọ̀kan fi ń ṣépè fún wọn and thank God ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń bá evangelist Noah pàdé tẹ́ ń gbọ́ fídíò wọn tí ń rí òtítọ́ iye yín dẹ̀ ń ṣí ẹ wá ẹ̀yin náà gbọ́ àṣírí tí wọ́n tú fún yín bíbáyìí ṣé ẹ mọ àṣírí yìí tẹ́lẹ̀ ẹ ní àṣírí wo nípa ẹ̀ tí ì gbọ́ dáadáa máa fídíò sílẹ̀ fún yín sìn ẹ máa wá lọ gbọ́ láti ibẹ̀ títí dópin bẹ́ẹ̀ yẹn bàbá kan tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ fídíò ẹ̀ ni wọ́n gbé wá tí wọ́n sọ̀rọ̀ lé lórí láti fìdí ohun tí wọ́n bá yín sọ tẹ́lẹ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ pé òtítọ́ làwọn bá yín sọ àwọn mùsùlùmí tó ń pa mùsùlùmí torí ọ̀pọ̀lọpọ̀ yín sọ pé ṣé kìrìsìtẹ́nì ni wọ́n ń pa ní Nàìjíríà ni ìdí tí mùsùlùmí fi ń pa mùsùlùmí ẹ máa rí inú fídíò yìí lóòótọ́ àti lódodo láì fi gbá kan bọ̀kan nínú láì sí ọ̀rọ̀ ẹ̀tàn tàbí bóyá èké níbẹ̀ tàbí bóyá èèyàn kórìíra ẹ̀sìn kan níbẹ̀ ẹ má jẹ́ ká ẹ jẹ́ ká fi pé bóyá àbí ọ̀tẹ̀ ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ ká fi ìkórìíra sílẹ̀ ẹ jẹ́ ká fi tẹ̀m̀bẹ̀lẹ̀kú sílẹ̀ ẹ jẹ́ ká lọ sórí òtítọ́ gan ẹ jẹ́ ká fi òtítọ́ hàn ẹ jẹ́ ká fi hàn ara wa so ẹ wá lọ fídíò ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ fẹ́ òtítọ́ àti gbogbo èèyàn pátá tó fẹ́ òtítọ́ àìdá kìrìsìtẹ́nì tàbí oníṣẹ̀ṣe ẹ jẹ́ ká dìjọ wo fídíò yìí ohun tẹ́yìn náà bá wá rí sí ẹ jẹ́ ká pàdé ní comment section yóò dára fún wa a ò ní dààmú ó yá lókè lọ́hùn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí sọ wípé àáfàá mọ́ṣáláṣí àwọn ìmáàmù mọ́ṣáláṣí àwọn sọ fún àwọn nígbà tí àwọn Boko Haram wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ pé ìmáàmù sọ táwọn fi lọ sí mọ́ṣáláṣí mọ́. Ó tó oṣù mẹ́ta ní ìsinmi dẹ́mọ̀sí nígbà tí ìmáàmù wa ń ṣe wá sí kọjọ́ kan nígbà táwọn Boko Haram tó ń pa àwọn èèyàn èmi á rò pé kí ìmáàmù wá sí orúkọ tó ń ṣe pé kò dáa wọ́n ń jà fẹ́sìn ni. Ìmáàmù ló sọ bẹ́ẹ̀. Wọ́n ń jà fẹ́sìn ok àwọn tí kírísítẹ̀ tí wọ́n pa wọ́n ń ṣe ẹlẹ́sìn èfèrí ni gbogbo wọn ok ṣé kò sọmọ ya wa nínú àwọn kírísítẹ̀ yẹn ok tí wọ́n pa àwọn mùsùlùmí ní àwọn mùsùlùmí tí ẹ̀mọ́ wọn ọ̀dọ́gba ni wọ́n wèrè ní ìmáàmù láti jọ ẹ̀ pé oṣù mẹ́ta ń sìn mi ì dé mọ́sálásí wa kírun báyìí mi ì dé mọ́sálásí kí ló dáa ní lóòótọ́ àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá lórí burúkú pọ̀ sí nínú wọn ẹ jẹ́ rí pé àwọn èèyàn yìí àwọn Fúlàní wọ́n ti jà àkọ́kọ́ ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ńgbà Àfọ̀njá tó níṣòro pẹ̀lú ọba Ọ̀yọ́ tó sá lọ sí Ìlọrin ilẹ̀ Yorùbá ní Ìlọrin ó pe Álímì wọ́n jọ kọjú ìjà sí ọba Ọ̀yọ́ wọ́n pa ọba Ọ̀yọ́ lẹ́yìn yẹn ó tó gbà yẹn wọ́n ti tẹ́bí ọ̀tún mo ti sọ síwájú wọ́n ti gbalẹ̀ Haúsá lọ́wọ́ àwọn Haúsá gbogbo ilẹ̀ Haúsá àtọba bẹ̀ àti gọ́fúnà bẹ̀ àwọn Fúlàní ìdí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìjà tá ń jà ló lè ran àwọn Haúsá lọ́wọ́ láti gba ẹ̀tọ́ wọn padà díẹ̀ bó bá ṣe é gbà òun ni wọ́n tún wá wí pé àwọn ti gbalẹ̀ Haúsá tán o káwọn wá gbalẹ̀ Yorùbá àti ilẹ̀ Yíbò wọ́n fi ogun jihad wọ́n fi ń wọlé ẹ̀sìn ni wọ́n fi ń wọlé yẹn àwọn àfa Yorùbá tá ń rò pé àgbọn àṣà wà lágọ̀ jù aṣọ lórí burúkú wà náà àwọn àfa yẹn rẹpẹtẹ. ipò ló fẹ́ fojú sí wọ́n ń pa ọmọ ẹ̀sà nǹkan tí ò ti jẹ́ tí àwọn Fúlàní kí ni ẹ̀ṣẹ̀ tó fi ń di wàhálà báyìí iye Ọlọ́run ti ń bá yanjú ẹ̀ díẹ̀díẹ̀ Ọlọ́run mọ̀ wípé lọ́jọ́ iwájú nǹkan máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó wá jẹ́ kí ìṣẹ̀ṣẹ̀ wà nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ wa ló pọ̀ sí jù ó jẹ́ Christian pọ̀ nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ wa ló pọ̀ sí jù ó jẹ́ kí Islam náà pọ̀ tó Yorùbá nìyẹn yé wa tó bá yẹ pé Islam nìkan ni nílẹ̀ Yorùbá yìí àwọn Fúlàní àti gbà ó wá jẹ́ kí àwọn Yíbò kí wọ́n jẹ́ kìkì Christian díẹ̀ ní Muslim ní Christian ní Muslim láàrin wọn bá a ṣe wí náà Christian díẹ̀ wà lẹ̀ Haúsá tẹ́bá dé Jos ẹ̀ máa rí Ọlọ́run tó ti dá bẹ́ẹ̀ olóbi já sí pé agbára yẹn kò rí wọn kátó mọ̀ pé nígbà tí àwọn àfa wa wèrè burúkú ẹ̀ tó ń ṣe wáàsí burúkú tó dẹ̀ máa sọ nǹkan tó rọ̀ǹgì létí
kí wọ́n máa sọ nǹkan tọ́wọ́ gìlẹ́sì tó máa ló wà nínú Kùránì wọ́n á tún sọ wọ́n ní ọ̀sọ̀rọ̀ sọ bótò ẹni sọ méjì á sì sọ wọ́n tún sọ èyí tó ń kó bá wọn mo ní sí àwọn eléyìí wọ́n ti máa mú kíní Colorado táwọn bọ́ọ̀sì ń mu ni àbí kí ló dé tí wọ́n ń ṣerú wá sí báyìí àwọn tó yẹ kí wọ́n kóra jọ kógun bá wọn olórí burúkú làwọn Islam lẹ Yorùbá àwọn àfà ni wọ́n ń tàwá jẹ ni. Praise the Lord, hallelujah. Inú mi dùn pé gbogbo alágbọ́n nǹkan tí máa yẹn sọ pé nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ tí wọ́n ń pa àwọn èèyàn táwọn rò pé ó yẹ kí ìmáàmù mọ́ṣáláṣí àwọn sọ pé nǹkan ṣe ò dáa, èsì tó fáwọn ni pé nǹkan ṣe dáa jihadi ló ń ṣe, wọ́n ń jà fún ẹ̀sìn Islam ni. Òkè tó bá ń jà fún ẹ̀sìn Islam wáyé tí wọ́n pa àwọn mùsùlùmí kan, ó ní àwọn mùsùlùmí yẹn wọ́n kà wọ́n sí sọ́bẹ̀sẹ̀lú aláìgbàgbọ́ ni wọ́n. Ṣé àwọn kan mo ti repeat ọ̀rọ̀ yìí several times pé mùsùlùmí tó bá rí wípé ẹnìkan pè rẹ̀ mùsùlùmí àmọ́ tí ò ṣe nǹkan tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí, wọ́n á pa á. Tó bá di ní ọ̀la Friday 12 of June 2026 mo máa ṣe live lórí nǹkan yẹn, mo tẹ̀ ti post látàná already pé if Boko Haram and jihadists are Muslim, why are they killing Muslim? Ìbẹ̀rẹ̀ tí máa sọ àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ nínú Islam tí ṣe pé lórí ọ̀rọ̀ ahọ́n tó ṣẹlẹ̀ nínú Islam láàrin àwọn mùsùlùmí ní tí wọ́n fi ojú ara wọn rí lórí pé wọ́n ń ṣẹ̀sìn àti sọ́sálà ìgbàgbọ́ o. So ọ̀pọ̀lọpọ̀ á lè tún ní òye dáadáa nípa pé ṣẹ́rí àwọn tó ń jagun yìí jihadist ni wọ́n, Islam ni wọ́n ń pín ká. Mùsùlùmí tó bá rí wípé ideology tiẹ̀ kò lọ pẹ̀lú tí Islam gbé wá, wọ́n á rí bí mọ̀nàfìkì sọ́bẹ̀sẹ̀lú. Ìjìyà tiẹ̀ náà dẹ̀ nìkan pa Surah 4 verse 88 to 89. Ó jẹ́ ká mọ̀ wípé àwọn tí wọn ò bá tẹ̀lé wọn lọ sójú ọ̀nà Allah, tí wọ́n bá yẹ̀yìn padà tí wọ́n tẹ̀lé wọn lọ sójú ọ̀nà Allah, ó ní kẹ́ ẹ mú wọn, kẹ́ ẹ pa wọ́n níbikíbi tẹ́ ẹ bá ti bá wọn, ẹ dẹ̀ gbúdọ̀ mú wọn lọ́rẹ̀ẹ́. So Ọlọ́run á ràn wá lọ́wọ́, á jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ kó túbọ̀ máa bá wa gbé. Ẹ share fídíò yìí o, kẹ́dẹ̀ máa sọ pé Jesus is the only way. nígbà tí wọ́n ròyìn wọn lọ wọ́n wá ní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar, àwọn tí ì sin lọ́hùn míì lẹ́yìn Ọlọ́run nìkan. Wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq, àwọn tí ì pa ẹ̀mí tọ́lọ́hun sí lé wọ̀ àfi tẹ̀mí yẹn bá jẹ̀bi ikú. Ẹ dákun, ẹ̀mí tó wá jẹ̀bi ikú ṣé wọn náà lọ́ọ́ pa ni? Ilé ẹjọ́ ni ó pa, kì í ṣe wọ. Kódà kẹ́mi ó jẹ̀bi ikú ò gbọ́dọ̀ dá panu ṣẹ̀ríà, ọlọ́ọ̀ fà lílé ẹjọ́ lọ́wọ́, ilé ẹjọ́ ni ó wà dá. Ọlọ́run láwọn ẹni tó ń wò ní máa pààyàn o. Wala yazinun, wọ́n ṣe sìná, àwọn ẹni tó ń ṣe sìná, wọ́n yẹ pààyàn, wọ́n ṣe sìná. Wa man yaf'al dhalika, ẹni bá dẹ́kan wọ̀ ọ́ pààyàn ni ó ṣe sìná ni yalqa athama, yọ pàdé Ọlọ́run pẹ̀lú ẹrù ẹ̀ṣẹ̀ báyìí. Yudha'afu lahul adhabu yawmal qiyamah, tó bá dijọ́ al-qiyamah èmi Ọlọ́run ó di àdìpẹ̀lẹ́ ìyà fún wa yakhludu fihi muhana, yóò pẹ́nu náà lẹ́ni tí ó yẹ pẹ̀rẹ̀. Ibadallah, kò sínú òfin wọ́sẹ́ nínú òfin ṣẹ̀ríà Islam jàgídíjàgan, ìpànìyàn, ìdàlúrú, ìdá wàhálà alẹ kò sínú òfin wa. Ẹ lọ wọnú Al-Qur'an Suratul Isra àyà 33, Ọlọ́run wàlá nígbà tó Ọlọ́run fẹ́ máa fún mùsùlùmí lófin, òfin mẹ́wàá ló fún wa nù àyà, òfin mẹ́wàá ló fún wa. Nínú òfin mẹ́wàá nígbà tó Ọlọ́run máa ka òfin yẹn, Ọlọ́run wá ń ka fún wa pé wala taqtulu nafsa, ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí allati harrama Allah, ẹ̀mí tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ́ kẹ́ ẹ pa illa bil haqq, àfi tẹ́mi yẹn bá jẹ̀bi ikú, ẹ̀yin kẹ́ ẹ sì pa ṣẹ̀ríà ni ó pa. Ọlọ́run wa man qatala mazluman, ẹni wọ́n bá pa èèyàn rẹ̀ tí wọ́n ṣàbòsí fún faqad ja'alna li waliyyihi sultana, àwọn tọ́lẹ̀ mi yẹn afún wọn láṣẹ fala yusrifu fil qatl, káwọn náà má jẹ́ kí ẹ̀mí tí ó bọ́ pọ̀, innahu kana mansura, tọ́lọ́lọ́wọ́n bá ti ràn àwọn gan lọ́wọ́. Ibadallah, wọn àfarama ká pààyàn rárá, ṣẹ̀ríà ò farama. Anabi wa Muhammad. Praise God, hallelujah. Wọ́n kí wọ́n gba èèyàn wa tí àwọn fídíò yìí, ṣé lóòótọ́ ni wípé àwọn tí Allah pè ní mùsùlùmí òdodo òun náà ni àwọn tó kàn gbà á lágbọ́ nìkan, ìsáwọn tí wọ́n ń pààyàn tí wọ́n ń sì jàgídíjàgan gan. Tọ́jú pé tó bá fẹ́ pààyàn gan, ẹ̀mí tó lẹ́tọ̀ọ́ ni wọ́n ní láti pa. Ẹ̀mí wo ni ò lẹ́tọ̀ọ́ fún wọn láti pa, ẹ̀mí wo ló lẹ́tọ̀ọ́ fún wọn láti pa, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu bàbá yìí. Quran chapter 17 verse 33 tí wọ́n quote. Tẹ́ ẹ bá lọ wáyà Al-Qur'ani nìyẹn, tẹ́ ẹ lọ wo tafsiri ẹ̀, bí a tafsiri Ibn Abbas àti Ibn Kathir. Ẹ máa rí i pé áyà yẹn ní í ṣe pẹ̀lú àwọn mùsùlùmí. Àwọn ẹ̀mí tá a ṣe léèwọ̀ fáwọn mùsùlùmí bí nǹkan tó ti ṣe gbé wá, òun ni àwọn tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ wọn gbọ́dọ̀ pa wọ́n. Àyàfi tẹ́ni yẹn bá ṣe ṣìnà, àbí ẹni yẹn fi ẹ̀sìn Ìsìláàmù sílẹ̀, àbí ó pa èèyàn lọ́nà àìtọ́. Ẹ rí i pé Ibn Kathir ṣáìtì àdìsí mẹ́ pé òjíṣẹ́ Allah sọ pé kò tọ́ ká pa mùsùlùmí o, bí kò ṣe lórí nǹkan mẹ́ta. Tí mùsùlùmí yẹn tí ó bá ṣe panṣágà
àbí ó pa èèyàn lọ́nà àìtọ́ àbí ó fi ìsìláàmù sílẹ̀, ó lẹ́tọ̀ọ́ kó pa. But a ní àwọn àyà ẹ̀mí nínú Quran tí Allah ti jẹ́ ká mọ̀ wípé àwọn olùgbàgbọ́ òdodo gangan làwọn tó ń pa àwọn tí wọ́n bá jẹ́ aláìgbàgbọ́. Ẹ jẹ́ ká lọ Quran chapter 5 verse 54 àdèmáwo tẹ̀fsírì Tabari. Ó ní ẹ̀yin ẹni tí ó gbàgbọ́ lódodo, ẹnikẹ́ni tí ó bá ṣẹ́rí kúrò nídìí ẹ̀sìn rẹ̀ nínú yín, Ọlọ́run yóò padà mú àwọn ènìyàn kan wá, yóò nífẹ̀ẹ́ wọn, àwọn náà yóò sì nífẹ̀ẹ́ rẹ̀, wọn yóò rí ara wọn sílẹ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo, wọn yóò sì le koko lórí àwọn aláìgbàgbọ́. Ṣé ẹ gbọ́ pé tọ́fà àwọn mùsùlùmí bá fi ẹ̀sìn wọn lẹ̀, táwọn kan bá fẹ̀sìn wọn lẹ̀, àwọn èlé kó yòónú bá àlá o, àlá máa mú àwọn tó máa gbà àlá gbọ́ wá, tó mọ fẹ́ràn àlá, tálá náà máa fẹ́ràn wọn, tó yẹ pé wọ́n mọ̀ rẹ̀ wọn sílẹ̀ ọ̀dọ̀ mùsùlùmí bọ̀ wọ́n lé báwọn tó bá jẹ́ aláìgbàgbọ́. Kí làwọn jihadist àti Boko Haram yìí kí ni wọ́n ń ṣe fún àwa tí a kì í sara wọn àti àwọn tó jẹ́ sọ̀bẹ̀sẹ̀lú mùsùlùmí? Torí tẹ́ bá sọ pé wọ́n pa mùsùlùmí náà, wọ́n ka mùsùlùmí yẹn sí sọ̀bẹ̀sẹ̀lú. Aya Quran chapter 4 verse 88 to 89 bẹ́ẹ̀ fọwọ́ sí pé ká pa irú mùsùlùmí bẹ́ẹ̀. Náà ó ní wọn kò sì ní bẹ̀rù èébú bú ní kankan, ìyẹn ni ọlá Ọlọ́run tí ó máa ń fi fún ẹni tí ó fẹ́, Ọlọ́run sì jẹ́ olùgbàyè onímímọ̀. In tí aláwọn sọ nínú Kùránì nìyẹn o. Ní àyà yìí kí ló bá sọ inú tẹ̀fsírì tó bá rí lórí ọ̀rọ̀ àyà yìí? Nígbà tí Prophet Muhammadu kú, àwọn kan fi ìsìláàmù sílẹ̀, àwọn kan sọ wípé àwọn ọmọ kínú àmọ́ àwọn ènìyàn sàká. Abubakar ló jẹ kàlífà ńgbà yẹn. Abubakar wà ní níbo tó bá jẹ́ okùn lásán, òun ni wọ́n ń san nígbà ayé Muhammadu, tí wọ́n bá san nísìn òun ó di pé òun pa wọn. Kí ni Abubakar dẹ̀ ṣe ńgbà yẹn? Abubakar bẹ̀rẹ̀ sí ní pa àwọn ẹni yẹn, ó dáná sun wọn. Ẹgbọ́n tó ló ṣe o. Ó ní Abubakar, and he fought as the prophet of God, may God bless him and grant him peace, had fought until he captured, killed and burned with fire people who had apostatized and refused to pay zakat. Àwọn tó fi Islam lẹ̀ àtàwọn tó láwọn oníṣẹ́ zakat. Abubakar báyé wọn jẹ́ ni. Ó dánú tẹ̀fsírì Kúrútùbí lórí Quran chapter 9 verse 5. Rí ibẹ̀ táwọn sọ tí Kúrútùbí sọ pé nígbà tí Abubakar fi ń pa àwọn tó fi Islam lẹ̀, tó ń mú àwọn aláìgbàgbọ́, àwọn tó fi Islam lẹ̀ náà, tó ń jù wọ́n lẹ̀ látòkè, tó ń dáná sí wọn láàyè, ó ń ṣiṣẹ́ tó Quran chapter 9 verse 5 lẹ́yìn ni. Kò wá tán síbẹ̀, àwọn bànú náà nínú ọ̀rọ̀ yín àfáà wa sọ wípé tó bá pa èèyàn kan péré ni wọ́n gbọ́dọ̀ pa padà. Tẹ́ bá lọ wo tẹ́ bá lọ wo Sirah Ibn Ishaq page 461 but to 464. Ẹ máa bá ń bẹ̀ níbi tí ànábì wọn Muhammadu tí ó ti lọ kógun ja àwọn Banu Kurayza mọ́lé. Àwọn olórí àwọn Banu Kurayza ni mùsùlùmí sọ pé ṣe o, ni Muhammadu sọ pé ṣe o. Bọ̀ kí ni Muhammadu ṣe fún àwọn gbogbo wọn generally? Ní page 464, Muhammadu pa àwọn èèyàn tó ń súnmọ́ 600 to 700. Wọ́n wá ibì kan, wọ́n sì ní kọ́ máa kó wọn wá batch by batch, wọ́n sì ń bẹ́ orí wọn, wọ́n ń bẹ́ orí wọn tí tó fi pa wọ́n. So a nínú Tẹ̀ríkì Tọ́bárí, Tẹ̀ríkì Tọ́bárí volume 8, tẹ́ bá lọ wo page 116 to page 117, 118. Ẹ máa bá bẹ̀ báwọn ẹbí ṣe lọ ká àwọn ará Kẹ́bàrún náà mọ́lé. Nínú ibi báyìí wọ́n ti sọ pé àwọn ènìyàn ṣẹ̀ tó fi lọ besiege wọn. Ó bẹ̀rẹ̀ sí ní attack àwọn ibi ìṣòwò wọn, torí pé ọlọ́gbìn wọn máa ń ọ̀gbìn ni wọ́n ń ṣe, tó bẹ̀rẹ̀ sí ní máa attack oko wọn, attack àwọn èèyàn wọn, jà wọ́n lógun, kó wọn, ó sì ń kó wọn lẹ́rú. So nǹkan tí wọ́n ṣe ń gbà yẹn nìyẹn. Ẹ bá lọ́wọ́ Tẹ̀ríkì Tọ́bárí volume 11 náà from page 3. Ṣé bí movement yẹn náà ni wọ́n fi conquer àwọn ìlú tí wọ́n fi gbé Islam wọbẹ̀ láì ṣe pé àwọn ènìyàn bá wọn jà rárá. Sọ má jẹ́ kẹ́nikẹ́ni tàn wá o. Islam ló ń da ìlú rú, àwọn ló ń ba ìlú jẹ́, àwọn ni ò jẹ́ kí àlàáfíà wà ní orílẹ̀-èdè gbogbo. Sẹ́rí gbogbo tí wọ́n sọ pé sẹ̀ríà kíní kan, sẹ̀ríà wọ́ọ̀sì o, torí pé àwọn tó ń ṣe kan sẹ̀ríà gan ni wọ́n fọ́lò. Torí pé táwọn olùmọ̀ wọn ti ṣe, táwọn kàlífà wọn ti ṣe sẹ́yìn, tí wọ́n kà òun ni wọ́n rí tí wọ́n fi ń hùwà. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tàn wá. Sẹ̀ríà yẹn náà ni wọ́n ń lò náà tì. Òun lẹ́yìn rí nǹkan movement yẹn náà lẹ́rí tó fi máa gbé wá bí wà. Tó bá dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ nǹkan ọlọ́màjò sí wa, ọlọ́wà wà pẹ̀lú wa, orí ọ̀fẹ́ Kristo ní fi wá sílẹ̀. Jesus is the only way. Boko Haram, kidnappers, gbogbo wọn àlèrè abi yóò ládìí nàlàhùn, wọn yẹ sẹlẹsìn kò sẹlẹsìn nu wọn. Nígbà táwọn kan gbé káàkiri wọn ní àwọn mùsùlùmí ni wọn terrorize àwọn Christian, mo ní níbo náà ti ń sè yẹn. Àwọn terrorists àwọn ọ̀lẹ́sìn bí wọ́n ti àtàkì àwọn mùsùlùmí ní mọ́sálásí wọn ni wọ́n àtàkì àwọn Christian ní chọ́ọ̀chì wọn. Nígbà wọn wọ̀lú kan tí wọ́n àtàkì wọn lù tí wọ́n béèrè mùsùlùmí tó wà láàrin wọn pé kó jáde àbí Christian tó wà ń bẹ̀ kó náwó. Àwọn débẹ̀ wọ́n bọ̀ bá dìbẹ̀ ní ládìí nàlàhùn àwọn ọ̀lẹ́sìn. Ìmọ̀ wá sọ ohun tí wọ́n ń ṣe yẹn mọ́sálàmù mistake ńlá ni. Àyèmọ́ yẹn mọ́sálásí wọn ti sun, àyèmọ́ mọ́sálásí wọn ti
tí wọ́n ti kidnap àwọn èèyàn bẹ̀ sanfara ní àwọn mùsùlùmí lọ́pọ̀ jù láàrin wọn sáwọn mùsùlùmí náà bára wọn jà àwọn ọ̀tá ọlọ́wọ́n bá yín àwọn ọmọ ẹnìkan ní muslim ẹnìkan ní christian wọ́n gbéṣẹ́ fáwọn àwọn ti sówó wọn wọn ò yàtọ̀ sẹ́nàkó ọlọ́wọ́n bá aláàkọ́mọ́sà sọ wá níbi aburú wọn. Praise God, hallelujah. Gbogbo ẹ̀yin tí ẹ bá wo fídíò yìí ẹ máa bá wa share. Àwọn àáfàá yìí ń dọ́gbọ́n fẹ́ máa sọ fún wa pé àwọn Boko Haram ti ń pààyàn, wọ́n ń ṣe mùsùlùmí, wọ́n ò lẹ́sìn. Torí pé wọ́n ń pa Christian, wọ́n pa Muslim náà, wọ́n máa lọ wọnú mọ́ṣáláṣí, wọ́n máa pa àwọn èèyàn, wọ́n máa pààyàn ní Zamfara. Pé for that reason náà pé wọn kì í ṣe mùsùlùmí. Irọ́ ńlá tó jìnnà sí òótọ́ lélẹ́yìí. Àwọn Boko Haram, àwọn jihadist yìí, wọ́n sọ reason táwọn fi ń pa àwọn eléyìí fún wa náà, tó fi ń pa mùsùlùmí tó bá pa fún wa. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn mùsùlùmí táwọn ń pa yẹn ìsìláàmù tí wọn ò rinlẹ̀ bí ìsìláàmù ṣe rí. Wọ́n ń sọ wípé àwọn ènìyàn àwọn mùsùlùmí táwọn ń pa wọ́n ń sọpọ́tì ìṣèjọba tí kì í ṣe ti Islam. Ideology àwọn mùsùlùmí táwọn ń pa kò stand lórí correct tí Islamic teaching jẹ́. Fún àpẹẹrẹ ilé tó ṣẹlẹ̀ ní Kwara, ṣebí tí wọ́n sọ ni pé wọ́n wá preach fún wọn pé kán gba kọ́ ní ideology jihad. Àwọn ènìyàn dẹ̀ sọ pé àwọn ò gba Islam tàwọn débẹ̀, wọ́n dẹ̀ wá ṣínà fún wọn. This thing is justified by Quran chapter 4 verse 89. Tẹ́ ẹ bá lọ mú láti verse 88 to 89. Níbi táyà ti sọ pé kí ní tẹ́ dá ayé sí méjì lórí àwọn tí wọ́n ṣínà. Allah ló sùn wọn lọ́nà torí tí wọ́n ṣe é ṣẹ̀. Ó dẹ̀ sọ ní verse 89 pé wọ́n fẹ́ kẹ́ ṣàgbàgbọ́ báwọn ti ṣàgbàgbọ́ ni o. Tí wọ́n bá tẹ̀lé yín lọ sójú ọ̀nà Allah, kẹ́ jagun sójú ọ̀nà Allah, ibikíbi tẹ́ bá ti mú wọn ṣe ní kẹ́ pa wọ́n. Anywhere tẹ́ bá ká wọn mọ́, ẹ pa wọ́n dànù. Ẹ ti káka Kùránì kí gbogbo wa jọ gbọ́. Quran chapter 4 verse 88 to 89. Ó ní èyí wá ti jẹ́ tí ẹ fi ń pín sí ìjọ méjì nípa àwọn sọ́bẹ̀sẹ̀lú. Allah sì ti dá wọn padà sínú àìgbàgbọ́ nítorí ohun tí wọ́n ṣe. Ṣé ẹ fẹ́ fi mọ̀nà ẹni tí Allah ti sọnù? Ẹnikẹ́ni tí Allah bá sọnù, ó kò lè rí ọ̀nà fún láéláé. Wọ́n fẹ́ kẹ́ ẹ ṣàìgbàgbọ́ bí wọ́n ti ṣàìgbàgbọ́. Kí ẹ wá di ohun kan náà. Nítorí náà, ẹ má ṣe mú àwọn olùgbọ̀wọ́ nínú wọn títí wọn ó fi ṣe ìfìlúsílẹ̀ hajj sójú ọ̀nà Allah. Ṣùgbọ́n tí wọ́n bá pẹ́ ìdá, ẹ gbá wọn mú, ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti rí wọn. Ẹ má ṣe mú olùgbọ̀wọ́ kan tàbí alárànṣe kan nínú wọn. So àwọn bíbù yìí, àwọn tí wọ́n pa wọ́n káàntì wọn àti sọ́bẹ̀sẹ̀lú mùsùlùmí tí ò ní ideology táwọn ní, tí ò ní teaching táwọn ní, òun ni wọ́n ṣe ń pa wọ́n. Ẹ̀yin èèyàn wa, àwọn mùsùlùmí ló ń da ìlú rú o. Àwọn jihadis tí wọ́n fẹ́ ja ogun, tí wọ́n fẹ́ pín Islam ká, tí wọ́n fẹ́ jẹ́ kí Islam dominate Nàìjíríà, tí wọ́n fẹ́ Islamize Nàìjíríà, àwọn ni wọ́n ń pa àwọn èèyàn káàkiri. Bí tẹ́ bá lọ́wọ́ ní tẹ̀rí tó bá rí mùjáládé ẹlẹ́kọ̀kànlá volume 11, tẹ́ bá lọ sí page ẹ lọ mú láti page 3. Ẹ máa rí bí Abubakar ṣe ń rán Khalid bin Walid lọ sí oríṣiríṣi àwọn ìlú, sí Iraq, sí Persia, sọ́dọ̀ àwọn ará Iraq tí wọ́n lọ ń fogun ká wọn mọ́lé, tí wọ́n ń fọ́ọ̀sì wọn láti máa gba Islam. Ẹni tó bá sọ fún nígbà Islam, wọn á ní kó sanwó. Tí ò bá wá gbà á, tí ò sanwó, wọn ò fogun jà wọn, wọn á kọ́ńkà ẹni wọn gbà wọn lọ. So you don't need to deceive us. We have read your book, make our research, check it and balance it very well, and discover that Mùsùlùmí ló ń da ìlú rú bí wọ́n ṣe Islamize gbogbo ayé. Step yẹn náà ni wọ́n take lórí ọ̀rọ̀ Nàìjíríà. Àwọn Ọlọ́run ní gbà fún yín. God bless you. Thank you for sharing. Ire o.